àṣàkí ọ̀run tó bá ti ń kàn yín. Mo kí wa ní kíkí àlàáfíà, mo kí wa ní kíkí ti àwa oníṣẹ̀ṣe, bẹ́ẹ̀ ni mo kí gbogbo wa ní kíkí ti Elédùmarè. Mo kí wa ní kíkí ti àwọn ti Kìrìsìtẹ́nì nítorí pé nílẹ̀ Yorùbá àwọn kì í ja ìjà ẹ̀sìn, ìjà tó dáa làwa máa ń gbé dání. A dúpẹ́ fọ́lọ́run ọba Elédùmarè nígbà tí à ń kí ní gbogbo ìgbà, ọba tó lànà, ọba tó lèní, ọba tó ní ọ̀la, ọba tó ní wá. A dúpẹ́ lórí àwọn onílẹ̀lẹ̀ Yorùbá nítorí pé ọmọ Yorùbá, ọmọ tí Elédùmarè àwọn tí wọ́n dá dáadáa ni. Bí a bá wá ń rí gbogbo àwọn tí wọ́n ń dìde fún wa lọ́pọ̀lọpọ̀, àwọn tó ń bẹ nílé, ó ti di dandan náà pé káwa náà dìde fún wọn, nítorí pé kò ń ṣe gbogbo wa náà la máa láǹfààní àti wà nílé. Àwọn kọ̀ọ̀kan bí èèyàn gbòógì bí bàbá lálùbáríkà, bàbá dáadáa, bàbá tí ó jáde ní àsìkò tí ó yẹ wọ́n láti jáde fún gbogbo ọmọ Yorùbá pèsè pípa tó ń pa wá, tí wọ́n ń disturb wa nílẹ̀ Yorùbá. Irú àwọn bàbá báyìí nìyẹn máa fi yangàn. Kódà bó bá ń rẹ ọ̀tá èèyàn, bíyàn bá ti rántí irú àwọn bàbá báyìí, egungun ara máa le ní gbogbo ìgbà. Mo á dúpẹ́ fún ọba tó ń fi ìṣọ́ ẹ̀ṣọ́ gbogbo wa. Ẹni tó wà níta náà ìṣọ́ là ń tọrọ fún, ẹni tó ń bẹ nínú ilé òun náà máa tọrọ fún ìṣọ́. A jáde láàárọ̀ yìí, a sọ fún gbogbo ọmọ Yorùbá pé ìwé kan wá láti ọ̀dọ̀ àwọn CID nílùú Ìlọrin pé kí bàbá wa tí a mọ̀ sí Chief Imam ilẹ̀ Yorùbá Alhaji Imam Aduranigba tí wọ́n ń gbé ní ìlú Ìlọrin, níbẹ̀ ni àwọn fi lé sí, tí gbogbo wa mọ̀ dáadáa bí ẹni mọ̀wó. Àwa rí bàbá náà gẹ́gẹ́ bí bàbá lálùbáríkà, nítorí pé bíyàn bá rí irú bàbá yìí tó pọ̀ nílẹ̀ Yorùbá ní stéètì kankan bẹ́ẹ̀ bí bàbá yìí ṣe dìde fún gbogbo ọmọ Yorùbá, tó bá yẹ pé bẹ́ẹ̀ la ní wọn ní Kwara, ní Kogi, aláwọn bàbá tó pọ̀ o. Torí pé àwa mọ̀ fáwọn bàbá kan ń bẹ, kò ń ṣe gbogbo wọn ló ń gbójú síta lóòótọ́, àmọ́ bírù bàbá báyìí gbójú síta, ó fi ẹ̀mí ẹ̀ sílẹ̀ fún gbogbo ọmọ Yorùbá. Gbogbo ìgbà bí nǹkan bá ti fẹ́ di pé ó fẹ́ di a gbọ́dọ̀ tètè pariwo síta. Òun ló gbé wa jáde láàárọ̀ yìí fún gbogbo ọmọ Yorùbá pé àmọ́rú lẹ́tà tí wọ́n mú bọ̀, àmọ́rú in tó fẹ́ ṣẹlẹ̀, kí gbogbo ọmọ Yorùbá lè fi sétí kó lè bá mọ̀ pé wọ́n invite bàbá wa. Àmọ́ adúpẹ́ fún Elédùmarè, adúpẹ́ fún Ànábì Muhammad sallallahu alayhi wa sallam, ọba tó ń fi ìṣọ́ ẹ̀ṣọ́ gbogbo wa. Ẹ jẹ́ kí a máa dúpẹ́ ní gbogbo ìgbà náà ni, torí pé Ọlọ́run ọba òun ló ní ọpẹ́ lọ́dọ̀. Ọba tó wá ní ọpẹ́ lọ́dọ̀ yẹn, òun ló níṣẹ́. Gbogbo ohun tí a bá ti ń béèrè, òun máa ṣe fún wa, nítorí pé òun lòun ní wá. Mo wá ń dúpẹ́ pé bí a ti ṣe sọ ní àárọ̀ yìí pé gbogbo ohun tí bàbá bá bọ̀, àwa ọmọ rẹ̀ àwa máa wá sọ fún yín, nítorí pé àwa gangan ni ọmọ bàbá. Bí bàbá bá dẹ̀ ti ń sọ pé ká lọ sọ fún gbogbo ọmọ Yorùbá o, gẹ́gẹ́ bí iṣẹ́ tí wọ́n bá ti rán wa, pé gbogbo ọmọ Yorùbá àwọn dúpẹ́ lọ́wọ́ yín, nítorí pé a dúró tì wọ́n bí a ti ṣe dúró ti bàbá wa olóyè Dr. Sunday Igboho. Ẹ já gbọ́ lẹ́nu bàbá wa Chief Imam. Bàbá wa Chief Imam ilẹ̀ Yorùbá lápapọ̀, àwọn ni wọ́n dé. Bàbá wa ti ṣẹ̀ṣẹ̀ ń dé láti ọ̀dọ̀ Commissioner of Police tí wọ́n lọ bá ṣe ìpàdé security. Bàbá wa ìmọ̀ káàbọ̀. Ẹ kú iṣẹ́ ìlú. Tọ́ iṣẹ́ ni o. Ìpàdé Yorùbá jẹ́ o. Àmì o. Adúpẹ́ fọ́lọ́run ni o. A ní káwa bá ní ká gbọ́ kí ni tẹ́ bá bọ̀ láti ọ̀dọ̀ Commissioner of Police lórí ọ̀rọ̀ security ní 27 Thursday. Bẹ́ẹ̀ni. Commissioner of Police Kwara State náà ránṣẹ́ sí wa lánàá ìpè ká yọjú sáwọn láago 11 lónìí.
ẹ̀tọ́ wọn sì ni pé kí wọ́n pèèyàn tí ìlú bá ń dàrú so wọ́n dẹ̀ sọ̀rọ̀ tọ́pọ̀ mo dúpẹ́ fún commissioner of police Kwara State tọ́lọ́run fún wọn ní làákàì obìnrin bí ọkùnrin ni wọ́n ọlọ́run làákàì tọ́lọ́run fún wọn tó fi ń darí ìlú ní Kwara State ọlọ́run ní jẹ́ kó bàjẹ́ àmín àti gbogbo àwọn security agency wọn tí ó gẹ́gẹ́ SBI ni tó fi dẹ́rí ọ̀kásánmí ni tó fi dẹ́rí deputy commissioner of police ni tó fi dẹ́rí gbogbo táwọn ẹ̀kọ́ta ọmọlúàbí yẹn ni wọ́n pàtàkì lọ́yìn tí wọ́n ń bá wa sọ lónìí ni pé gẹ́gẹ́ bí àgbàlagbà nínú ìlú wọ́n ní bí ilé kan bá ń tòrò ọmọ àlè bẹ́ẹ̀ ni ò tí dàgbà ṣẹ̀gẹ́ tí wọ́n sìn ẹ má jẹ́ ká wù ọmọ àlè nílọrin ìwà àlàáfíà ni ká wù torí pé kò sẹ́ni tí ó wà láyé tí ó jọba àlú kò gbọ́ pé ìlú rẹ̀ wọ́n jà mbẹ́ kò sẹ́ni kan tí ó jọba àlú tọ́gbà àwọn oníjà ọkọ̀ àwọn ẹlẹ́sìn ni àbáwọn oníkìní kan kò sẹ́ni tí ó jẹ́ gọ́vnà stéètì bí gọ́vnà Abdulrahman Abdulrasaq jẹ́ gọ́vnà Kwara State kọ́ nípa kí ni ìlú rẹ̀ rí ìlú ẹni wọ́n ti fẹ́ dá ogun lẹ̀ so ká mọ̀ sí nǹkan tí ó dá ogun lẹ̀ lérí ẹ̀sìn gbogbo wa la wáyé ìwà tá a sì wáyé àbára wa nínú ẹ̀sìn tá a bára wa ní ẹ̀sìn tí bàbá wa ń sìn lábára wa tá bá bí wa sínú di kìrìsìtẹ́nì àlẹ́sìn mi tá a mọ̀ sí ju kìrìsìtẹ́nì náà lọ tá bá bí wa sínú ẹ̀sìn ìṣẹ̀ṣe ẹ̀sìn la máa sìn ẹni tó sì bí sínú mùsùlùmí náà la máa sìn àlàáfíà ni ká wá ká gbàgbé ìjà commissioner of police wájú kó dára lójú pé ká bá gbogbo àwọn èèyàn wa sọ̀rọ̀ ká bọ̀ tún sọ̀rọ̀ ká bó sì sọ̀rọ̀ pé ẹni tó bá tún lọ dá wàhálà lẹ̀ ní Kwara nílọrin báwọn charge sí kóòtù ìtàn pè mí sínú ẹ dákun wàá rọ gbogbo ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀yin ọmọ ìlú Ìlọrin ẹ dákun tó lọ́rùn àlàáfíà tá mà wá sí kíbikíbi òun ní ká dé lélẹ́rí kọ́mọ́ mọ́ wa lóníjà gidíjà gan àìbáyàn já ń lọrin àìbúyàn àìdá wàhálà lẹ̀ so jẹ́jẹ́ wa là máa ń lọ tó fi pé à ní state of harmony àwa nìkan la ní Nàìjíríà ẹ dákun harmony yẹn ẹ jẹ́ kọjú ṣiṣẹ́ o sọlọ ní gbàdúrà ẹ̀kọ́ ní dààmú wa o mo wá kí gbogbo tí ń jẹ́ ọmọ Yorùbá tó wà ní diaspora tó wà ní London Canada USA America Japan Brazil tó fi dé London gbogbo yín pátá àtàwọn mídíà gbogbo yín mo kí púpọ̀ o àní máa padà sí gbogbo God bless Yorùbá nation ẹ ṣeun thank you very much.